dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Kí ni ká ti pè yìí? Àṣòfin tẹ́lẹ̀ Radical fi èpè bọnu níwájú ààfin Olubadan lẹ́yìn tó pàdánù tíkẹ́ẹ̀tì. Níṣe ni àwọn èèyàn sọ pé eré ni àwàdà ni, tó sì dàbí ẹni pé àwọn èèyàn ń wo eré àgbéléwò ní ìgboro ìlú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí wáyé bí olùdíje sí ilé ìgbìmọ̀ aṣòfin tó fẹ́ sojú Ìbàdàn North Constituency 2 Olúṣẹ́gun Ọlálẹ́yẹ tí ọ̀pọ̀ mọ̀ sí Radical Brother ṣe fìdí rẹ̀ múlẹ̀ níbi ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Lẹ́yìn tó fìdí rẹmi náà ló gbé agogo tó sì bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri gbogbo ìlú Ìbàdàn. Nínú fídíò tó gba orí ayélujára ṣàfihàn bí Olúṣẹ́gun Ọlálẹ́yẹ ṣe gbé agogo sọ́wọ́ tó sì yọrí síta nínú ọkọ̀ tó ń gbé kiri. Fídíò náà pẹ̀lú ọ̀rọ̀ tí Olúṣẹ́gun sọ fi hàn iwájú ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló wà tó sì ń sọ àwọn àlùfàǹsá sí ẹgbẹ́ òṣèlú APC àti olùdíje sípò gómìnà Sharafadeen Ali. Ìròyìn ní olú ilé ẹgbẹ́ APC ní Olúṣẹ́gun Ọlálẹ́yẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá rẹ̀ kó tó di pé ó lọ síwájú ààfin Olúbàdàn. Mo fi àṣẹ ọ̀run sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí nínú ètò ìdìbò yìí. Òpin dé sí Sharafa nínú ìrìn àjò gómìnà rẹ̀. Òpin dé o Túndé Àlàbí, òpin dé sí gbogbo yín nínú ìrìn àjò ètò ìdìbò yìí. Sharafa, tó bá mú irọ́ ló mú àṣẹ́gun nítorí ó fẹ́ yan ọmọ aláìníjẹ ní ìdìbò èmi Olúṣẹ́gun Ọlálẹ́yẹ. Ó fẹ́ yàn mí jẹ, ó yan ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ níwájú ààfin ni mo ti ń kéde rẹ̀ báyìí. Kábíyèsí, wọ́n fẹ́ yan èmi ọmọ yín jẹ ni o, mo wá pa á láṣẹ. Sharafa Ali, òpin dé sí ọ. Èyí ni àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí Ọlálẹ́yẹ bó ṣe ń lu agogo káàkiri ìlú Ìbàdàn tó sì ní òun fẹ́ wo ọ̀nà tó máa gbé gbà tó máa fi jáwé olúborí níbi ètò ìdìbò. Ìbéèrè tó gbẹnu ọ̀pọ̀ èèyàn báyìí ni pé kí ohun tó ń wáyé láàrin Ọlálẹ́yẹ àti Sharafadeen Ali tó fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Olúṣẹ́gun Ọlálẹ́yẹ ló ti fi ìgbà kan rí jẹ́ aṣòfin ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọdún 8 lábẹ́ ìṣèjọba gómìnà Abíọ́lá Ajímọ̀bí. Ó tún fẹ́ díje lọ sí ilé aṣòfin níbi ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, àmọ́ tó fìdí rẹmi níbi ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà tó wáyé lọ́jọ́rú. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.